Mo wà pẹ̀lú barrister Adémọ́lá Upholding Àjàsá ní ilé ẹjọ́ High Court ti Kwara State tó fi ìlú Ìlọrin ṣe ibùjókòó lérí ẹjọ́ Abdulrahman Bello tí ń lọ lọ́wọ́. Barrister Àjàsá, ẹ̀yin náà bá mi dárúkọ yín gbogbo ara lé. Wá, orúkọ mi kò yí padà. Orúkọ mi ni Abdulkadir Adémọ́lá Bọ́lájí Àjàsá tí mo jẹ́ lọ́yà fún Ògo Ìlọrin, the proud sons and daughters of Ilorin Emirates. Ẹ ṣeun gan adúpẹ́. Tí mo dẹ̀ jẹ́ worship brief counsel fún àwọn family assault ìyẹn ọmọ tí wọ́n pa. Ẹ jọ̀ọ́, n tí ó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí, a rí i pé ilé ẹjọ́ ìjókòó níbẹ̀ lẹ́nu ó gùn púpọ̀ ju tàtẹ̀yìnwá lọ. Gẹ́gẹ́ bá wa ṣàlàyé kí ni tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n wọ̀. Wá, ní tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí òun ní pé gẹ́gẹ́ bí o bá ṣe mọ̀ pé ní last time tá a wá sí court wọ́n sún ìgbẹ́jọ́ sí èní yìí. So ìgbà tí wọ́n sún ìgbẹ́jọ́ sí èní yìí fún pé kí wọ́n lè bẹ̀rẹ̀ ẹjọ́ ní pẹrẹwu kí wọ́n open case wọn. So alhamdulillah àwọn AG tí wọ́n jẹ́ páwọn náà ni wọ́n prosecute àwọn defendant, wọ́n pé ẹlẹ́rìí mẹ́rin wá out of àwọn 16 witnesses tí wọ́n ní láti pè. So ilé ẹjọ́ dẹ̀ bí wọ́n pé ṣé wọ́n ti ṣe tán, wọ́n náà ti ṣe tán. Wọ́n pe ẹlẹ́rìí àkọ́kọ́ tí òun jẹ́ exhibit keeper, tí òun ló wà in charge gbogbo àwọn exhibit tí wọ́n gbà tí wọ́n recover, be it phone àti àwọn other gadgets such as àdá, àáké àti tébù àti àwọn oògùn abẹnugọ̀ngọ̀ àtàwọn other things like that. Then tí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́rìí tí wọ́n pè tí òun jẹ́ pé òun wà lára àwọn detective, àwọn tí wọ́n lọ recover body Hafsat níbi tí wọ́n dump ẹ̀ sí àti ọwọ́ Hafsat méjèèjì tí wọ́n bá àti ẹ̀jẹ̀ àtàwọn other things. Àwọn ni wọ́n ẹlẹ́rìí kejì òun ni ó present ẹ̀ fún ilé ẹjọ́ tí ilé ẹjọ́ dẹ̀ gbà wọlé. Ẹlẹ́rìí àkọ́kọ́ náà present àwọn àdá, àáké àtàwọn oògùn gbogbo àwọn nǹkan báyẹn, ilé ẹjọ́ gbà yẹn náà wọlé. Ẹlẹ́rìí kẹta òun ni bàbá Hafsat gangan, ìyẹn bàbá ọmọ tí wọ́n ṣekú pa, tí àwọn náà dẹ̀ testify níwájú ilé ẹjọ́ láti bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ títí tó fi dé ibi tó dé tí wọ́n fi rọ́mọ wọn mọ́, títí tí wọ́n fi track nọ́mbà Hafsat sí ọ̀dọ̀ Abdulrahman, tí wọ́n fi wá pè wọ́n tán fi inform wọn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátá. Ó ní bàbá Hafsat ni wọ́n narrate fún ilé ẹjọ́ ní èní gẹ́gẹ́ bí ẹlẹ́rìí kẹta. Ẹlẹ́rìí kẹrin òun ni ọ̀rẹ́ Hafsat tí wọ́n jọ wà níbi ìkómọ ọ̀rẹ́ wọn ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yẹn tí ó ṣẹlẹ̀, tí òun náà wá fi ẹ̀rí múlẹ̀ níwájú ilé ẹjọ́ pé àwọn jìjọ wà lọ́jọ́ tí à ń sọ yẹn ni, kó tó di pé ó gba ìpè, kó tó sọ pé òun ń bọ̀ wá, kó tó fi wá lọ bá Abdulrahman, kó tó wá di pé wọn ò rí mọ́, kó tó wá di pé wọ́n wá rí òkú, pé wọ́n ti pa, kan wá rí àwọn ẹ̀yà rẹ̀ lóríṣiríṣi. So àwọn ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin tán pé àwọn nǹkan tí wọ́n sọ in summary, nǹkan tí wọ́n testify nílé ẹjọ́ nìyẹn. Ọlọ́run bá ọ̀sán ilé ẹ̀sán ẹjọ́. Ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tó jọ mọ́ ìlànà òfin lérí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media. Ní àìpẹ́ yìí lọ́ọ̀yà kan sọ̀rọ̀ wípé settlement out of the court làwọn máa ń gbọ́, àwọn ò gbọ́ settlement in court rí. Ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ láìtì wa, kẹ́ ẹ kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ọ̀nì, torí wípé péjì wa yìí péjì tí gbogbo ayé ṣàǹfààní bẹ́ẹ̀. Bàbá tí wàá rí àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ nínú ìlú tó lè jẹ́ kí confusion wáyé àbí tó mislead ọ̀pọ̀lọpọ̀ èèyàn, a gbọ́dọ̀ gbé wá torí pé ilé ẹ̀kọ́ la pe àyè tí a wà yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàlàyé lérí ọ̀rọ̀ méjèèjì mu. Well, lórí ọ̀rọ̀ tí ẹ sọ, Ọlọ́run ṣe pé àwọn ọ̀gá mi tí wọ́n jẹ́ lecturer tí wọ́n kọ́ wa, àwọn náà wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí. Àwọn ni wọn ò bá kọ́ sọ̀rọ̀ kó tó di pé mi sọ̀rọ̀, ṣùgbọ́n àwọn náà ni wọ́n ní kí n máa sọ lọ. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí ẹ béèrè yẹn, kò sí pé settlement méjì náà ló wà. It's either settlement in court or settlement out of court. Àwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ ń pa pé kò sí nǹkan tó ń jẹ́ settlement in court, settlement out of court ló wà. Ọ̀gá tiwa náà jẹ́ ẹni tá a dẹ̀ pọ́nlé, tá a respect dáadáa ni wọ́n, tó sì jẹ́ bí bàbá sí mi.
But notwithstanding that, anything that has to do with law, ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dálé Ifẹ̀, ẹnìkan ò sì mọ̀ tán, and that is why tó fi jẹ́ pé bóyá lọ dẹ́nì ni àbí nǹkan kan ló sọ ó ní God forbid lawyers to know all the law. So which means as a lawyer you cannot know all the laws. Ìyẹn náà máa lẹ́yìn á máa mọ̀ ní yàn bá ṣe bá a lọ díẹ̀ ni ṣe understand. But lórí ìyẹn settlement in court wà, settlement out of court wà. Okay, ìdí tí settlement in court fi wà ni pé ẹni tó gbẹ́jọ́ lọ kóòtù náà wípé èèyàn kan ṣe aburú fóun tó wà aggrieved, òun náà lọ sí kóòtù láti lè bá a rí ìdájọ́ òdodo. Ìdájọ́ òdodo ó lè wá in form of pé kí lẹ́jọ́ fúnra pàápàá kó intervene by settling the matter among the parties in court right there, tí ò ní nídìí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá ní wọ́n fẹ́ wá rojọ́ gangan proper. Kóòtù lè ní lágbájá kí ni tó tiẹ̀ ń fa wàhálà yìí gan, nǹkan kékeré ní nǹkan tẹ̀lé settle náà, wọ́n sì gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ mẹ́rin pé báyìí ṣé bóyá jẹ́ nìyẹn. Ó dà tó bá rí bẹ́ẹ̀, ìkíní má bínú, ìkejì má bínú, oníkàkùn ó dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ gbà bí wọ́n fọwọ́ wọ́nú instead tí wọ́n fi go to hearing, wọ́n ti ṣe settlement in court àbí wọ́n ti ṣe by virtue of that. And meanwhile in a criminal matter there is no way tí wọ́n fi lè ṣe settlement out of court without the presence of the defendant in court. You are asking for pé wọ́n ṣe settlement out of court whereas court ti issue summons warrant against the defendant in a criminal matter to show cause kó wá defend the allegation against him. The defendant fails to come to court, kò yọjú láti ọ̀nà kóòtù. You are now saying you want to settle out of court in a criminal matter. You rather present yourself in court first. Tí court yóò rí kò ti ọ̀nà invitation. The invitation of court is not for play. It is not a joke. Wàá ọ̀nà ẹ̀ ná ẹ wàá ṣe wàá inform court formally tí defendant ó wà nù court báyìí, tí complainant náà wà nù court báyìí, a fẹ́ settle olúwa mi, a fẹ́ lọ gbọ́ra wáyé ń tà, a wà fún ilé ẹjọ́ ní àbọ̀ ibi tá a sọ sí. Bó ṣe yẹ kó rí nìyẹn, iṣẹ́ pé ó wà ń ta, ó máa fi ilé ẹjọ́ ṣeré, ó máa fi ilé ẹjọ́ ta kite, wọ́n ń pè ọ́ down, ó wá dúró síta, ẹ wá ní settlement out of court ló wà, kò sí settlement in court, kò sí kan tó jọ. You have to honour the invitation of court. Ẹ wàá jọ dúró síwájú ilé ẹjọ́, àtẹni tó pẹjọ́ o àtẹni tó pè lẹ́jọ́, ẹ wàá sọ fún kóòtù pé olúwa mi o àti fẹ́ settle. Meanwhile gan defendant ni ó propose settlement, àfẹ́ settle olúwa mi, ilé ẹjọ́ wàá bí ẹni tó gbẹ́jọ́ wá pé ṣé lóòótọ́ ṣe é mọ̀ sí. Àwọn tó gbẹ́jọ́ wà ní bẹ́ẹ̀ ni olúwa mi, wọ́n ti wá rí wa ẹ̀já settle, wọ́n wàá ṣẹ̀ wá ní ẹ lọ settle kẹ wá fún àwa ilé ẹjọ́ ní àbọ̀ settlement yìí. So bó ṣe jẹ́ nìyẹn. Láfikún associate professor Dr. Saddam Ọlọ́runṣọ́ Fágbà, ẹ dákun ní àfikún tẹ̀sán náà ó yá. Láfikún ọ̀rọ̀ tí brother mi sọ, ṣe rí ilé ẹjọ́ ilé agbára ni, ilé ẹjọ́ tá ń pè ní court ilé àṣẹ ni, ilé ẹjọ́ ilé iyì ni, ilé ẹjọ́ ilé àpọ́nlé ni, ilé ẹjọ́ ilé ọ̀wọ̀ ni. À ń pè kíní kan ní sanctity, ọ̀wọ̀, àpọ́nlé, iyì, agbára àti àṣẹ tí ń bẹ nílé ẹjọ́, òun náà ní sanctity ẹ̀. How do we uphold the sanctity of a court of law, of a judge? Ẹ jẹ́ ká take for instance àwọn tí wọ́n bí wa nílé tó ń já àwọn àgbàlagbà ilé tán múlé lọ́wọ́ tá ń pè ní mọ́gàjí àbí baálé. Kọ́rọ̀ ó ṣẹlẹ̀ nínú ilé, kọ́mọlé kan tí ò láápọn, tí ò fẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀, tí ò fẹ́ kí ilé ó dàrú. Tó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tán máa ń sá wá bá wa tá a máa ń lọ bá kóòtù, àwọn tí ò fẹ́ kí ìlú ó dàrú ni. Ẹni tó èèyàn bá ṣẹ̀ tó ṣe tí ò dáa fún, tó bá sá lọ fẹjọ́ rẹ̀ sun ọlọ́pàá, citizen rí lápẹ̀rú ẹni bẹ́ẹ̀. Ẹni tó bá ṣẹ̀ tó mọ̀ pé tóun bá wá bá ó lè di gídígbò, ẹ lè yọ ẹsẹ̀, ẹ lè yàdá, ó lè di tẹ̀yìn yọ̀pọ̀n, tó wá wò pé èmi ò ní fẹ́ kí ìlú ó dàrú, ìfẹ́ nira fẹ́ da ẹgbẹ́ mi kankan, tó wá sá lọ kóòtù, ọmọlúàbí nírú ẹni bẹ́ẹ̀. Téèyàn bá wá tọmọ ilé bá wá sá lọ́dọ̀ mọ́gàjí ilé tó lọ fẹjọ́ ọmọ ilé mi sùn pé ẹ̀ẹ́dí láì fi sí lágbájá ṣe sí mi, ẹ bá mi pé kẹ́ ẹ bá wí àbí kẹ́ ẹ kìlọ̀ fún un.
tí mọ́gàjí ilé àwọn tán kù ní bàbá fẹ́ ní kọ̀ọ̀kan wá ń lé tá à ń rí tá à ń fi ń dún níta pa ní bàbá wọn wá ránṣẹ́ sọ́mọ ilé kan pé ẹ lọ bá ń gbé lágbájá wá pé kíní fẹjọ́ rẹ̀ sùn kó mọ̀ wá dáhùn kọ́mọ ilé ó mọ̀ dá baálé ilé tó bá pè lóhùn àbùkù tó fi kan baálé tilé bàbá rẹ̀ yẹn ẹ dákunjọ́ tààrà tá bá fi rú àbùkù bẹ́ẹ̀ tó bá nawọ́ ẹ̀ sínú ilé wọn sóhun lè bọ́ta kó lòun ó gbìjà wọn. ìdí nìyẹn tí àwa tá a jẹ́ lọ́yà tá a fi ní duty láti protect àwọn courts wa. When somebody files a case against anybody in any court of law, as soon as tí court bá ti receive process yẹn tó ti wọnú rẹ́kọ̀dù court tí kóòtù bá fi ti issue invitation là ń pè ní summons tí kóòtù bá fi issue invitation ó ti kúrò lọ́wọ́ ẹni tó lọ fẹjọ́ sùn ẹni tó lọ fẹjọ́ sùn kọ́ ní ń pè ọmọ ilé ẹjọ́ tá a pè nílé agbára yẹn ló pè ẹ́ sẹ́mi pé nínú ilé tó má sí láwọn èèyàn gidi tó bá ṣẹ́kù ọmọ ilé tó bá fàbùkù kan bá lé ilé ó yẹ kó kàbùkù lọ́wọ́ gbogbo ọmọ ilé tó bá jẹ́ ọmọlúàbí tó kù nulé ìdí nìyẹn tó fi jásí pé gbogbo àwa lawyers tá a jẹ́ agbẹjọ́rò a máa lòdì sí kílé ẹjọ́ ránṣẹ́ péyàn kéèyàn mọ̀ dáhùn àbí ká wá discover páwọn kan ni wọ́n ń bẹ lábẹ́ kó mọ̀ dáhùn yẹn yóò tún wá burú jù ká wá lọ fura mọ̀ páwọn tán dàbí irú wa tán ṣiṣẹ́ lọ́yà bíi tìrú wa ni wọ́n lè lọ wà lábẹ́ kó sọ fún yàn kó mọ̀ dálé ẹjọ́ lóhùn tó bá pè ó bá yẹn nínú jẹ́ gan kí ni ìfàní tó àkùtẹ́yàn jẹ́ lọ́yà fún mẹkáníìkì ní workshop sí wọn welders ní tiwọn kóòtù yìí ni workshop ti wà àwọn adájọ́ tí à ń sọ yìí tán ránṣẹ́ yìí ni iyì àwọn lọ́yà gbogbo aṣọ tẹ̀ ń rí ta wọ̀ tó fáìn ta dùn ó sì máa wú yàn ó torí pé wọ́n ń jòkó à ń lọ wájú wọn là á fi ń wọ̀ tí ò bá sí kóòtù tá lọ síwájú àníwò àwọn aṣọ yìí mọ́ a mọ̀ ríṣẹ́ míì ṣe as lawyer àmọ́ kò lè míì tó kéèyàn mọ́ lọ kóòtù inú ilé ibi tá a wá ń kiri ọlọ́tà tí ń lọ gba iyì àtàpọ́nlé ọ̀hún kírú ilé bẹ́ẹ̀ wọ́n wá ránṣẹ́ pé yàn pé kó mọ̀ àkànmọ́ dáhùn lọ́yà tó bá jẹ́ ọmọlúwàbí tí ìjẹ́ lọ́yà sí bàbá sí kò yẹ kó lè dùn mọ́ ẹ jẹ́ kí n fún yín ní instance nígbà tá à ń ṣe kéèsì ta lọ́lọ́run níbí gẹ́gẹ́ bí mo fẹ́ fi fún yín ní illustration ọ̀rọ̀ tí brother mi barrister Àjàsá sọ ni nígbà tá à ń ṣe kéèsì ta lọ́lọ́run níbí few years ago yes nípa ìyáká la lọ gbé ta lọ́lọ́run náà ìgbà tó ń invite òun náà ní ọmọlúwàbí tí ò honourable invitation court nígbà tá a gbé e débí tó dénú kóòtù tán lòun àtàwọn èèyàn rẹ̀ sọ fún ilé ẹjọ́ pé ẹ dákun ẹ fún wa l'opportunity ká lọ bẹ àwọn tá a ṣẹ̀ ká ṣẹ́tù kóòtù sì bí wá pé kí n la rí sí i àní dúnbú ẹ̀ náà bẹ́ẹ̀ má ti dé tó bá ní mo gbà pé ń ṣe é dáa ẹ jẹ́ ń lọ túbá á dẹ̀ fún wọn l'opportunity lẹ́yìn yẹn ni wọ́n ṣègbésẹ̀ tán lọ bó níwá tán lọ bẹ́ lẹ́hùn èèyàn wọ́n lọ bẹ Lágbájá Làkàsìgbè àti Ládòlà láfi padà parí ọ̀rọ̀ yẹn tó fi rí bẹ́ẹ̀ so ọ̀rọ̀ tí bọ́dà mi sọ yẹn ọ̀rọ̀ tó níye lórí tó dẹ̀ wúwo ni kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àátá òwò káàkiri ayé àti gbogbo àátá ń ṣiṣẹ́ agbẹjọ́rò kò sí àpọ́nlé lára kí ilé ẹjọ́ ránṣẹ́ péyàn kéèyàn máa dáhùn àbí kéèyàn máa ran àìní ọ̀nà invitation ilé ẹjọ́ lọ́wọ́ ní gbogbo ọ̀nà téèyàn bá wò téèyàn bá ń gbà ràn lọ́wọ́ adìẹ tí ń sun sí kòkò sásun ni sàárè ara rẹ̀ ní bàjẹ́ kò sẹ́nìkan kan tó bọ́ níbi kọ́lọ́hún ó kádàrá kí wọ́n yàn ládájọ́ nu gbogbo àtàjù kó ìtàdó tàǹkìrì káyìí náà nítorí bá ṣe fáwọn tí ń jádájọ́ lónìí lọ́nà àbùkù kọ́lọ́hún bá kádàrá kí wọ́n náà di adájọ́ wọn kan lábùkù yìí tí ó ti ọbẹ̀ àbí tí ó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá sì dádájọ́ ọlọ́run mọ̀nà tí ó gbà náwó dédé àbùkù tó ṣe dédé kálukú sí ibò níbi ìjẹ́ lọ́ọ̀yà náà ó rí nìyẹn. Nípa kéèsì tí àwa wá fún lẹ́ni tó jẹ́ ti Abrahaman ká tó yà sí di ìkọ́ ayé lẹ́kọ̀ọ́ torí wípé akọ́nilẹ́kọ̀ọ́ ni ilé ẹ̀kọ́ ni péjì tá a wà ń bẹ̀ yìí àwa táwa jẹ́ student ni àwa la fẹ́ kẹ́kọ̀ọ́ lábẹ́ yìí a sì wá rẹ̀kọ́ náà gbà lórí kéèsì ẹ lè brief wa lórí ọ̀rọ̀ tí barrister Àjàsá wọ́n ti sọ tẹ́lẹ̀ àti date náà àjọ ọ̀hún. bí brọ́dà mi ṣe wí yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí kò sí àyọkúrò níbẹ̀ kódà kò sáfikún tí n bá fẹ́ wá sincere to myself because wọ́n ti fún wa ní update tó pé pérépé lórí ẹ̀ ẹjọ́ ti bẹ̀rẹ̀ nísìnyí ti ń lọ kọ́lọ́run kó dá ẹ̀mí gbogbo wa sí kọ́lọ́run kó sì kún wa kárí ìdájọ́ òdodo níbẹ̀ next week Monday ní wọ́n àjọ́nà ẹ̀ sì ti ṣe 12th of May 2025 ní the same venue the same court.
adúpẹ́ fún yín. Ọlọ́run lọ́pẹ́ tọ́ sí. Ọlọ́run jẹ́ àmọ́ rí yín wá bá Àmín Allah. lágbára Ọlọ́run. Àdúgbò yín tẹ́ ń wò wá nílé àfòfílẹ̀ ìdágbére fún dédé àsìkò yìí náà pé assalamu Alaikum wa rahmatullahi wa barakatuh.